Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. tó ẹ̀yin èèyàn wa kọ́lọ̀ ń kó ṣàánú wa ni o ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Muideen tí gbogbo èèyàn mọ̀ sí Muideen Agbala Gabriel ìṣẹ̀lẹ̀ yìí ó ti wá jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń sọ kòbákùngbé ọ̀rọ̀ sí Agbala Gabriel wòlíì Agbala Gabriel wípé ṣó yẹ kó sọ nǹkan tó sọ yìí síta ẹ gbọ́ gbogbo nǹkan tí wòlíì yìí sọ ṣùgbọ́n nǹkan tí mo mú wá náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n sọ kòbákùngbé ọ̀rọ̀ sí wòlíì yìí wípé kò yẹ kó sọ nǹkan tó sọ yẹn torí wípé àwọn foundation náà kọ́lé fún un wípé ní tó bá dẹ̀ wo nílé ló lè fi ilé ẹ̀ ṣe ṣùgbọ́n àmọ́ páwọn èèyàn wọ́n tètè wọ́n mọ̀ bá ṣe tètè máa ń ṣèdájọ́ bó ti yẹ pọ̀pọ̀lọpọ̀ míì náà nù wọn ò lè ṣe nǹkan tí Agbala Gabriel ṣe fún Muideen yìí rárá o wọn ò lè ṣe é ṣùgbọ́n ọ̀rọ̀ ti délẹ̀ báyìí o gbogbo èèyàn ti sọ kòbákùngbé ọ̀rọ̀ tí wọ́n ju gbàgbó sí Agbala Gabriel lórí ọ̀rọ̀ tí Agbala Gabriel sọ ẹ̀jẹ̀ agbọ́nà kí Agbala Gabriel sọ gan tó fi wàrántì tí ọ̀pọ̀lọpọ̀ fi ń gbéná wo ojú ẹ̀ ẹ̀já sáré lọ. lágbára o ṣé odidi ilé báyìí wọ́n ti mú ẹnìyàn o torí àná ni mo gbọ́ pé ẹnìkan wá já ilé ìlẹ́yìn ilé ọ̀gá wa kò sí tí mo lè sọ sí mo kàn fẹ́ fi ọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu kí wọ́n sọ̀rọ̀. It is time we decide. Foundation Agbala Gabriel ló kọ́lé fún yẹn wọ́n mú yẹn lábẹ́ bridge wọ́n ṣàánú ẹ̀ wọ́n kọ́lé fún ẹ wọ́n ṣe ṣọ́ọ̀bù kò sówó family ẹni yẹn bẹ̀ foundation a team di àárọ̀ gbogbo wọn ṣe wà lórí fóònù wọ́n máa pè mí wá ní dáadé ẹni sùúrù ọmọ nǹkan ṣe o so èèyàn wọ́n lè fi lélẹ̀ ó ti ń lọ ọdún kan báyìí ó ti jẹ́ ọdún kan lọ so kò dẹ̀ sí wáìfù wọn náà mọ̀ níbi báyìí so náà wọ́n wá já ilé wọ́n ti mú ẹni àbí wọ́n lẹ́gbọ́n ti mú ẹni àbí wọ́n mú ẹni yẹn wọ́n dẹ̀ ti lọ lọ́ọ̀kẹ́ torí wọ́n ká ẹnìkan tó wá síbí ẹni yẹn ibi náà já ẹwọ nǹkan ibi ni wọ́n já so ibi ni wọ́n já èmi kàn ń bọ̀ láti gbà torí ṣẹ́gun chọ́ọ̀chì wa ti wà ní títì so ẹ̀kọ̀ọ̀kan ni mo wá sí camp bí ẹ̀kan lọ́sẹ̀ so mi ò rí líwò gan mi ò líwò pé bẹ́ẹ̀ yẹn kò já wa ṣé ilẹ̀kùn mi yẹn kọ́ máa ká wíńdò sẹ́gbẹ̀ wọ́n já ibi báyìí ẹ̀wọ̀n kan wọ́n já ilé yìí very okay still very okay ẹ máa ṣí wíńdò ẹ ló máa ṣí wíńdò bẹ̀yẹn still very okay ló máa ṣí store lélẹ̀ ẹ̀wọ̀n lẹ́kùn ẹ̀wọ̀n láìlọ́n sì wà lára rẹ̀ báńtán náà láìlọ́n sì wà lára rẹ̀ ẹ̀wọ̀n kan láìlọ́n sì wà lára lẹ́kùn gan ilé òtí ẹ̀ tí mọ̀ kan lóhun gan ẹ̀wọ̀n láìlọ́n sì wà lára ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n àwọn nice cotton àti gbáyé ẹ̀wọ̀n kan kò sí ẹ̀kọ́ tó ṣe lé kò sí ẹ̀kọ́ tó ṣe àwọn chair ẹ̀wọ̀n àwọn chair máa gbé ìgbà wọ́n wá já wọ́n tẹ̀sí mú ẹni ẹ̀ náà wọ́n ti mú ẹni kò tí ì mú nǹkan kan o kò tí ì jí nǹkan kan o so mo rò pé lẹ́kọ̀ọ́ ní ìmọ̀tán ní tíbi tó wà níbi lẹ́kọ̀ọ́ ní ìgbà tí wáìfù wọn lọ ìgbà wọn gbà ẹ̀dọ́nù mi ìmọ̀ tó kù tó wà bẹ̀ ẹ̀ka àwọn tó ṣàwọn bẹ̀ ni so decision mi ni pé mo fẹ́ mọ opinion ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin foundation wa ẹ̀yin Agbala Gabriel kì í ṣe woro sí woro ẹ̀yin foundation Agbala Gabriel come and see the bedroom wọ́n ti gbé bẹ́ẹ̀dì yẹn lọ very still good house ẹwọ nǹkan ẹṣin wo wardrobe ẹṣin wo nǹkan ẹṣin wo toilet ẹwọ nǹkan ẹṣin wo toilet ẹwọn ìjàlẹkùn ìjà láìlọ́run kìíní gan ìjà láìlọ́run lẹ́kùn gan still very okay kò sí kankan máa ń lọ́ọ̀kì kìíní yìí still very okay ẹwọ nǹkan wọn ti gbé bẹ́ẹ̀dì lọ still very okay aṣọ wọn ti wà níbí so still very okay ẹwọ wọn ti ìjà láìlọ́run ilẹ̀kùn gan wọn ti ìjà tán still very okay ẹwọ nǹkan ilẹ̀kùn very okay ẹwọ nǹkan everything gbogbo tá a ṣe tẹ bá rántí a ṣe solar a ṣe tó pọ̀ nígbà yẹn now mi ò tí ìbá ṣe pé tí ìbá ṣe pé mo gbọ́ information pé wọ́n já iye mi kò ní ṣí sí ìbàyí so tí mo fẹ́ sọ́n sí ni pé ẹ̀yin foundation ẹ decide ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ decide ẹ má ọ̀rọ̀ tẹ bá máa tẹ ẹ má jò pọ̀ ẹ decide ẹ pè mí 07054 900 751 ẹ pè mí decision ni ẹ̀yin lẹ kọ́lé fún yàn èmi ni mo fún nílẹ̀ èmi mo fún ẹni ẹ nílẹ̀ ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ̀ ń tà lọ ọmọ lábẹ́ bíríjì òun wá ń kọ bọ̀dé bí nípa orí ọ̀fẹ́ Jésù lóṣù ti gbẹ lè máa wọlé báyìí ràn kò possible hard earned money yín lẹ fi kọ́lé yìí owó ògùn yín owó ṣẹyìn owó òtútù owó nùún lẹ fi kọ́lé yìí lè máa wòran àwọn kan wà wọ́n ń sun abẹ́ bíríjì lọ́wọ́
àwọn kan wà ní church pé wọ́n nílé ilé tí mo fún yẹn bí tó mélòó ilé tí mo fún yẹn bí tó mélòó kì í sọ̀rọ̀ 30 ilé mo láì wá sórí afẹ́fẹ́ mo ti fún yẹn lé lọ́dún yìí bíi 30 rooms tí a kọ́ sínú káàmpù àwọn yẹn sì wà tí wọ́n nílé so àlè máa wòran mi no yàtọ̀ sí ìtàtí ẹ̀kọ́ fáwọn yẹn ẹ̀wọ̀ kọ́tì ẹ̀wọ̀ nǹkan still nice till today kò sí nǹkan kan gbogbo ẹ̀ ló sì wà pa sólà yẹn dà sólà sí wà ń bẹ̀ sólà sí wà ń bẹ̀ mo fẹ́ gbé lẹ́yìn pé bóyá wọ́n tún rí pẹ́ǹtì kí la fẹ́ ṣe ẹ̀yin foundation Agbala Gabriel that's my question ọlọ́run bless gbogbo là ń ṣọ́ọ̀ṣì rè ọ́fíìsì rè ilé ní títì church ní ẹnu títì ilé ọ̀fẹ́ ilé arúgbó wà ilé free school wà ibẹ̀ mo ti ń bọ̀ yìí mo kọ́ lé fárúgbó mo kọ́ fọmọdé bet a lè wo ilé ìran àwọn ọmọ bàbá yìí náà láti bàtí bàbá ti kú wọn wá sílé bàbá sún èbèbè òní ẹlẹ́gbẹ̀ẹ́ mẹ́rin so méjèèjì yẹn nìkan náà ni so kí la ẹ decide ẹ̀yin tá ẹ kọ́ ẹ decide I have no decision ẹ decide ilé ti pé ọdún kan àlè máa wo ilé ìran báyìí èmi ni mò ń sọ̀rọ̀ yìí Agbala Gabriel ló ń sọ̀rọ̀ yìí àlè máa wo ilé ìran ilé ti pé ọdún kan àlè máa wo ẹ decide àwọn èèyàn pọ̀ tí wọ́n nílé lórí ilé ò lè wà báyìí tí ilé bá wà báyìí tí òsèǹ tó wà ń bẹ̀ kò ní pẹ́ wó kò ní pẹ́ fún ìdànù ó dẹ̀ ti ń yọ eruku nù lé please ojú òní jẹ́ owó ẹ̀ báyìí. ẹ wò gbọ́ iná ló tàn yìí ó ní ó lánìí gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí everything is still there so decision mo kàn fẹ́ kí ni ká ṣe ẹni sọ ẹyẹ dúró yín what do ẹ take decision ẹ share gan backup page wa ni ẹ follow wọ́n suspend the page wa yẹn náà wọ́n suspend ẹ bẹ ẹ follow eléyìí mímú ni ẹ follow eléyìí báyìí Agbala Gabriel global page backup ẹ follow eléyìí náà ẹ follow ẹ dáadáa ilé níbẹ̀ lẹ́tì máa rí wa dáadáa báyìí wọ́n suspend yẹn náà máa fún wa bọ́n bá tiẹ̀ fún wa gan máa kọ́ fi ilẹ̀ díẹ̀ náà because àwọn cases tá ti gbé ó ti bà page yẹn jẹ́ so this is a backup page official page ẹ follow eléyìí ẹ share ẹ máa comment decision yín ẹ comment ẹ message me please call me I'm ready to ẹ̀ẹ́dẹ̀ gbàgbé mo ti sọ ń gbà kan mo ní tó bá wá sínú ilé ẹ̀ padà pé this is my house ilé tí wọ́n kọ́ fún mi rèé anybody ò lè ọlọ́run alàyè ń gbọ́ inú ilé ẹ̀ rèé inú ilé mo ti sọ ń gbà pé tó bá wá kó wá sínú ilé ẹ̀ is the one of this house òun la kọ́ fún tó bá wá tó wá jẹ́ pé kò wá a jẹ́ pé decision ẹ̀yin ìyẹn wá ẹ bring out decision kò possible ká fi ru ilé báyìí this is standard 2 bedroom flat tó ní kitchen tó láwọn toilet tó ní store God bless you ojú òní tí yín o ẹ ṣé o. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ lẹ́gbọ́n láti ẹnu Agbala Gabriel kí lèrò tiyín ẹ fi ro tiyín sí comment section. ẹ gbọ́ kí ló yẹ kí Agbala Gabriel ṣe lórí ọ̀rọ̀ Muideen lórí ọ̀rọ̀ ilé yìí a fẹ́ kẹ́yìn èèyàn dá sí náà ni ẹ ṣé o tẹ́ǹtẹ́tì sí wa o. Please like, share, comment and subscribe. Thanks for watching.